a kò ní pé ká kíyín ni òun ni ẹ ṣe yà tí ẹni ṣe wà lé òun lọ wà lé ìgbà tí ẹlẹ́ wá kẹ́ máa worú àwọn obìnrin táwọn pípù yìí jẹ́ ọkùnrin lẹ lọ bá ń lé ọkùnrin tẹ́ lọ bá ń lé ní òun ò ní ọtí ẹlẹ́fẹ́ mọ́ tí ó lóun ò ní ọtí nínú ilé definitely ẹ insist pé ẹ fẹ́ mutí pé kó fi ọtí ṣe yín lálejò ìdí nìyẹn tí arákùnrin yìí tó ṣe fún yín ní card ló pe driver pé ó fún pé kẹ́ tẹ̀lé òun fún driver ní card pé kẹ́ lọ ra ọtí tẹ́ bá fẹ́ ìgbà tẹ́ lọ ra ọtí fúnra yín ló lọ ra ọtí Omeri Gold ó ra ọtí ẹlẹ́rìndòdò ó ra ọtí àwọn eléso tí wọ́n fi èso ṣe tó lè ṣe ara lóore tó lè jẹ́ kára ẹ jọ̀lọ̀ ṣùgbọ́n lọ́rẹ̀ ra àwọn ọtí ìfònàgáwó mọ́fò títì ó lọ ra àwọn ọtí líle ẹ wá gbọ́ tí òun wá gbé ọtí òun dé wọ́n ló bọ́ rẹ̀ sí òhò sórí pé aláìlójútì obìnrin ló ń ṣerú ẹ̀ kóbìnrin bọ́ ara ẹ̀ sí òhò lójú ọkùnrin tí kìí ṣe ó dẹ̀ ní kò sí kankan tó pàwọ́ àti ẹ̀pọ̀ kò sí kankan tó pàwọ́ àti ọkùnrin pọ̀ ọkùnrin ò kọnu sí ẹrí ẹlẹ́ẹ̀pàdé location ni ó máa ń róúnjẹ fún ẹ àti tó bá jẹ́ tátà táwọn náà fẹ́ róúnjẹ wà bá wọn róúnjẹ wọn dání báwo ló ṣe ní báwo ló ṣe bọ́ra ẹ̀ ní síhòhò lójú ọkùnrin tí kì ò kẹnu ìfẹ́ sí ẹrí ó dẹ̀ bọ́ra ẹ sí òwò bẹ́ẹ̀ ó wá ń sọ pé òṣìṣẹ́ olóṣó kí ló fẹ́ fi qualify ẹ tó máa ju olóṣó lọ ìyẹn jẹ́ number 1 dẹ̀ kí ló jẹ́ pé irú géèmù yìí ni ẹ gbé lọ sílé ọkùnrin láti lọ play ìyẹn jẹ́ ludo àbójọ́kùn ayò tàbó jẹ́ card wọ́n ní joker queen kìnìkan last card ṣó jẹ́rú ẹ̀ ẹ lọ ń play game tẹ́ fi fúnra yín ní tax àkọ́kọ́ ìwọ arábìnrin Mary Gold Ìyábọ̀ yìí ó ti jí onídóníyàn ó ti jí sílẹ̀ nípa pé kó ọkùnrin rí ní kẹ́nẹ́sì ẹ̀ lórí ọyàn lórí bọ́lọ́wọ́ ẹlẹ́dàá ṣe ṣẹ̀dá rẹ̀ láì lójú tì ojú òde tiẹ̀ ara òde tiẹ̀ ó dẹ̀ ní kíkì nǹkan ọmọkùnrin ẹ̀ kó mọ́ gbé sókè láì ṣòkòbó ẹ̀ ló kọlà ẹ̀ka lẹ́nu yàrá jẹ́ ẹ̀fọ́ ètò. ẹ mà ká lẹ́mà ẹ rí pé ó mà gbẹnu tán. sẹ́rí nǹkan tí àwọn ọmọ yìí tán ṣe gbogbo abiyamọ tó bá ní ọmọkùnrin ó yẹ kó máa gbàdúrà kí Ọlọ́run ọba Elédùmarè kó má jẹ́ kí ọmọ èèyàn ṣìyàn. Àmín Jésù. Torí ọ̀tọ̀ lójú tẹ́rí ìwà tó ń wù yìí ó pín sí oríṣiríṣi ọ̀nà. Orí burúkú wọn kò lọ bá bàbá tí. Nǹkan tá a rọra sọ yìí ó lè affect life bọ̀bọ̀ yẹn tó jẹ́ pé tó lè ba career ẹ̀ jẹ́. Ìyẹn dúró lọ́tọ̀. Láńjẹ tó fẹ́ gangan ẹ wo shame tí ọmọ olórí burúkú yìí tó kó bá bọ̀bọ̀ yẹn àwọn èèyàn láti máa kẹ́kọ̀ọ́ nìyí because this is a big shame. Eléyìí tó ṣẹlẹ̀ ìkéré o àṣírí ńlá sì ń bọ̀ o àṣírí tó nǹkan tó wà láàárín wọn ó ló tó gidi làwọn méjèèjì iṣẹ́ wọn ní ṣe wá rí àwọn èèyàn
èèyàn tó bá mọ̀ wọ́n àfi kó yàgò fún wọn pátápátá torí àwọn ọmọ yìí dẹ́vù ni wọ́n o. Wọ́n lè sọ wípé Sàtánì ò wá láti ṣe ìkankan ju pé to steal and destroy. Ó ṣe wà yẹn wọ́n máa lọ kiri láti bà ayé àwọn èèyàn jẹ́ ni. Kábíyèsí. Ẹ wo irú bàbá tí jẹ́jẹ́ wọ́n ní àti ìgbélé ẹni ká fọrùn rọ́. The devil is moving around láti destroy àwọn èèyàn. Wọ́n kórí burúkú wọn ọmọ ọlọ́mọ ó wà nínú ilé ẹ̀. Wọ́n dẹ̀ pé wọ́n ẹwọ́n bọ́ ṣe wọlé sí bàbá yẹn lára. Wọ́n wá wọlé sí bàbá yẹn lára. Yes na plan kí ni yẹn dàbí plan work ni now. Sẹ́nà ẹ wo bó ṣe wọlé sí bàbá yẹn lára. Téèyàn bá ń wo eré Yorùbá ẹ rí wípé àwọn ọmọ yìí èṣù ni wọ́n. They are just going around láti bà ayé àwọn èèyàn jẹ́. Ẹ wo làǹdẹ̀ ní ìsìn ẹ wo shame tí ọmọ olórí burúkú yìí tó mú wá bá ọmọ ọlọ́mọ àwọn làǹdẹ̀ lẹ́bí. Ẹ wo ohun gẹ́gẹ́ náà àwọn òbí tó bí ọmọ dára yẹn. Ẹ wo shame tó kó bá ẹ wo shame tí àwọn ọmọ olórí burúkú yìí tó kó bá àwọn ẹbí àti ará. Gbogbo abiyamọ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run torí èmi tẹ̀mí sọ̀rọ̀ yìí èmi ní ọmọkùnrin kéèyàn máa gbàdúrà ní ìṣẹ́jú pé Olúwa àwọn ọmọ èṣù yìí kọ́lọ̀ má jẹ́ kí wọ́n kọ́mọ èèyàn pàdé wọn. Àmín o. Láti àárọ̀ mi jẹ́ tara mi ìgbà tí màmá ẹ sábọ̀dù tó ṣe tó yẹn lálẹ́ àná mo tún wojú fóònù pé àbí mò ń wéré Yorùbá ni. Bóyá season film lẹ wò. Mo ní àfúnàbí fíìmù ni àbíkúrú kan. Àṣírí tó pọ̀ sí ń bọ̀ ó rìn wọ́n ni kò tí ì dá wọn jẹ́ o. Ìjà ọjọ́ máa bà wọ́n débi wípé gbogbo nǹkan tó ṣe ló máa jẹ́wọ́. Torí ọmọ làǹdẹ̀ yẹn ó ní ẹlẹ́dàá tiẹ̀ ó lè ní túnlọ̀ sí ọmọbìnrin yìí. Túnlọ̀ ló ní sí tí ọmọ ẹ̀ wá di ajá tó wá ń gbèjì kiri. Very shameful. Ó dójú ti gbogbo obìnrin àgbáyé ọmọ olórí burúkú àwọn máa ṣẹ́wọ̀. In fact láti àárọ̀ báyìí wọ́n fi fún àwọn òbí tí làǹdẹ̀ tara wọn jáde torí ẹni tó bá ní ọmọ èmi ti ní ọmọ ọkùnrin tó dàgbà. Mo lè máa ń sì pé Ọlọ́run má jẹ́ àríwú ẹ̀ má jẹ́ ó ṣẹlẹ̀ sí mi irú ọmọ èèyàn mú irú àwọn ọmọ olóṣó yìí wálé sí ìyàwó. In fact ẹ wò ọ̀tá mi á fẹ́ lè gbé nǹkan jẹ lórí ayélujára wọ́n wá ń takora wọn ẹ wá lọ fọmọ lọ́mọ nílé ẹ wá lọ ń ṣe géèmù orí burúkú kì í ṣàkọ́kọ́ wọn. Kì í ṣe pé bàbá yẹn ló wá wọn lọ wọ́n lọ ká mọ́lé ní fún géèmù burúkú. Ó ní mò ń sọ kò wá wọn lọ. Òun kò dẹ̀ pé kì í ṣọkùnrin ló pọ̀ mí ní pé ẹ̀yin bẹ́ẹ̀ tí mo lẹ́wà ẹ gbórí wọlé o. Kò pé wọ́n jẹ́jẹ́ ló jókòó kò pé wọ́n ọlọ́mọ jẹ́ kíbi wọlé wá bá wà. Òun náà sì lè mára dúró kò ní body control. Body control wo ni ò ní yàrá jẹ́ ẹ̀yẹ̀ ń sọ̀rọ̀ báyìí. Òun rẹ́sẹ̀ wèrè ló bá bù tiẹ̀. Ó ti ẹ̀ ti ara ta ìṣẹ́jú kan ìṣiṣẹ́ ìdè àti. Ló wà láàrin ikú àti ìyè bẹ́ẹ̀ ni. Ló wà ní bẹ́ẹ̀ ni ẹ wo nǹkan táwọn ẹ̀ ṣe ọmọ ọlọ́mọ gẹ́gẹ́ ló jókòó nínú ilé ẹ̀dẹ̀ pé tí Sàtánì ṣe ń ṣe dandan nìyẹn. Òun ló fi dá Bíbélì ní ká máa ṣọ́ra láti máa gbàdúrà. Irú òun bàbá tí ìbá tó bá ní tó ń gbàdúrà ni níbẹ̀tì Sunday báyìí ààrẹ ò lè wọlé. Wọ́n mọ̀ nǹkan tó bọ̀ wá ṣe kì í ṣe pé ìgbà kan débẹ̀ yẹn náà rò fún nìyẹn wọ́n mọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń kiri ká nìyẹn àwọn ọmọ olóṣó àwọn ọmọ òsì ìwọ ọ̀daràn ìtẹ́tẹ́ nìkan kan ṣáìdì ọmọ yẹn wípé mama gold àbí kí lorúkọ ọ̀rẹ́ rẹ̀. Pèsè wèrè yọ ilẹ̀ Adéọlá Adéolúwa Adépọ̀jù. Ní ìtẹ́tẹ́ nìkan kan ṣáìdì ẹ̀. Kó sọ̀pọ̀tì ẹ̀.
ìyàwó ó sọ̀pọ̀tẹ̀ ìyàwó làǹdẹ̀ gangan olóṣó ni àwọn méjèèjì olóṣó ni wọ́n bẹ̀ ṣe kiri yẹn ẹ sì rí ọ̀pọ̀lọpọ̀ àṣírí sì máa tú wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ẹ rí wọ́n ti ṣe ti fẹ́ tí wọn ìyàwó làǹdẹ̀ tó bá tẹ̀jẹ́ pé afẹ́wọ́jọ lùwà ọmọbìnrin tàbí òde wọlé ọkọ òde kọ́wọ́ ọmọ ẹ̀bọ sọ tó wá mú ọmọ ọlọ́mọ tó wá fi ń ṣe ẹ̀ṣẹ̀ àgbáyé ṣébí ìyá kan ló bí làǹdẹ̀ ṣébí bàbá kan ló bí ṣébí ẹbí kan ló ti jáde irú òwò lẹ́fẹ̀ẹ́ tí àwọn ẹbí làǹdẹ̀ wà àfọmọ yẹn gan ọmọ dára yẹn bíbélì ni ẹlẹ́sẹ̀ kẹfọ́ kò ní lọ lálẹ́ ìjìyà ó jẹ ìjà tó fi jáde láyé ni pẹ̀lú nǹkan tó ṣe torí mo rò pé tó bá dé pé mi ni mo bí làǹdẹ̀ tí ìyàwó ọmọ kan tó wá bí the state wá bá mi tó bá bọ̀ fáìbà ń rí ní ìsìn tó bá sọ̀rọ̀ sọ́bọ̀ ní ìsìn wọ́n lè ní ẹ làǹdẹ̀ tẹ lọ́rùn lé mi torí gbogbo tí wọ́n hùn nìyẹn tí ọba tẹ lọ́rùn ò dẹ̀ kórí burúkú ẹ̀ fún bẹ́ẹ̀ ò dẹ̀ fún bẹ́ẹ̀ ètò wa mú ọmọ ọlọ́mọ tó wá fi ń tẹ̀sí àgbáyé tó wá dáa ṣé ìjà tiẹ̀ tí ọba lẹ́gbọ̀n ọkùnrin àbọ̀ lábúrò obìnrin ó wá mú ìyàwó lórí búbí tiẹ̀ wálé tó máa fi ń tẹ̀sí nílẹ̀ bí yín how will you feel ọlọ́run máa jẹ àwọn méjèèjì yá pẹ̀lú kẹfà ṣe fọmọ làbẹ́ ẹsẹ̀ yàrá bí ó dàrọ̀. ó dàrọ̀ mà èmi rí gẹ́gẹ́ bí ẹni wípé ẹ jẹ́ ká tún gbọ́. hello ẹ ti wọlé o. hello ma. yes ma ẹ káàbọ̀ padà. hello ma. à ń gbọ́rọ̀ yín ẹ máa sọ̀rọ̀ lọ à ń gbọ́rọ̀ yín tẹ́ bá ti wọlé ẹ máa bá wa sọ̀rọ̀ lọ tẹ́ bá ti fẹ́ bá wa sọ̀rọ̀. bàbá bá ń kẹfà ó mà gbẹnu tán mọ́mí ọmọlára Bello Elizabeth Adélọ́rọ̀ àfọ Àfọlábí Muyideen à ń gbọ́rọ̀ yín ẹ máa bá wa sọ̀rọ̀ lọ à ń gbọ́ ọ̀rọ̀ tèmi ní kẹ́ máa fèsì lé lórí mò ń gbọ́ yín. Yeah, I know. Can you come back? Come back. À ń gbọ́rọ̀ yín ẹ máa bá mi sọ̀rọ̀ lọ. láti Máyégún ni màá láti ń sọ̀rọ̀. ẹ káàbọ̀ ẹ ti pè lẹ́ẹ̀kan à ń gbọ́rọ̀ yín àbẹ́ ẹ ti pè tẹ́lẹ̀ ni. rárá wa ti pè tẹ́lẹ̀. tọ́ à ń gbọ́rọ̀ yín. ẹni tó kọ́kọ́ pè yẹn ẹni tó mọ̀ dáadáa ni Ìyábọ̀ lọmọ yẹn ń jẹ́ lóòótọ́. Okay. ìyẹn kọ́lá kọ́kọ́ pè pé láti mọ̀wé pé Ìyábọ̀ gbogbo ló ń jẹ́ yẹn. ó dáa okay. Ìyábọ̀ gbogbo ló ń jẹ́ lóòótọ́ ìyẹn mọ̀ lóòótọ́ ènìyàn parọ́. Okay. ìgbà tó mi fẹ́ sọ sọ̀rọ̀ yẹn ni wípé ṣe rí Ìyábọ̀ nínú ọ̀rọ̀ yẹn mo rí wípé Ìyábọ̀ wà tó plain lójú àwọn èèyàn. Ìyábọ̀ fẹ́ jẹ́ ká mọ̀ wípé òun ò kí ń ṣe nǹkan tí Dára ń ṣe ni irọ́ pátápátá ni. kò sẹ́ni bọ́dì tí inú mi dùn bó ṣe dárúkọ pé Máyégún mòwe kọ́ lọ bèèrè òun. so èmi náà fẹ́ jẹ́ káwọn èèyàn náà lọ bèèrè àwọn ara wa ìgbà tẹ́lẹ̀ gbọ́ ọ̀rọ̀ yẹn ní torí àárọ̀ ìlú ṣẹ̀ṣẹ̀ dé láti ṣiṣẹ́ tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn mo ní màá rí lè sọ pé mo pè kí ṣò pé ok àwa ìwọ tí reputation ẹ ò dáa tó o tún wá ń sọ̀rọ̀ ní ìdúró pé nǹkan tíyàwó Làǹdẹ̀ ṣe ni ẹ dá o àmọ́ àwọn méjèèjì tó ń ṣe ni nítorí bí èmi nígbà tí mò ń wo ọ̀rọ̀ yẹn ni pé kí ló dé tí mi ì rí yàn sọ fún mi pé kí n wá sí láì torí èmi ò fi bẹ́ẹ̀ èmi ò ń ṣe TikTok ó dùn mí gan torí Ìyábọ̀ fẹ́ ṣé wo Ìyábọ̀ yẹn nínú ọ̀rọ̀ yẹn máa rí pé Ìyábọ̀ òun smart wọ́n jọ máa ń ṣe o àmọ́ wọ́n dáadáa ní mòwe bó ṣe jọ máa ń ṣe yẹn bó ṣe máa Ìyábọ̀ bẹ́ẹ̀ ṣé wo kékeré yẹn mọ́tò ẹlẹ́ẹ̀kẹta ló ń lò yẹn kò sì níṣẹ́ kò lábọ̀ kò ní ṣọ́ọ̀bù ó lóun ń ṣe fíìmù mélòó ló ti pòdú ìdènà fún wà lọ́wọ́. kò ní ṣọ́ọ̀bù kẹ̀ kò ṣe ní ṣọ́ọ̀bù ẹ̀ ń bẹ lára rẹ̀ ẹ mọ̀ sọ̀rọ̀ lọ. kò ní ṣọ́ọ̀bù. ó ní ṣọ́ọ̀bù ẹ̀ náà wà lára ẹ̀ ṣọ́ọ̀bù mélòó lẹ fẹ́ kó ní wọ́n lè yàn ṣolóṣù ẹ ní kò ní ṣọ́ọ̀bù ẹ mọ̀ sọ̀rọ̀ yín lọ. nígbà tó wọ́n sọ̀rọ̀ ìkíní kan kìíní kan ìyàwó Làǹdẹ̀ ó dọ̀tí kí ló kọ́ kí la bí kí ló dáhùn ẹ má ti mọ̀ fọ́mọ yẹn wọn ò jó lẹ́nu. kí ló nínú nǹkan tó ṣẹlẹ̀ ní bàbá tí ni wọ́n ní pé kó o sọ kò sí nǹkan tó kù ẹ́ pẹ̀lú pé Dára dọ̀tí àti kò dọ̀tí òun lòún máa tún lè ṣe aago mẹ́rin kò ọwọ́ yẹn òun ṣe ọ̀rẹ́ dáadáa ó ti dé wípé nǹkan tí Dára ṣe kò lè èmi mọ̀ pé kò lè ríyàn gidi mọ́ nínú Dára ọkọ ayé àtọ̀run ẹ̀ ó ti lù sí i
opportunity dẹ̀kẹ̀rẹ̀ ó kọ́ ẹ̀kọ́ náà ní tó bá ti nìṣìṣẹ́ ó ti nìṣìṣẹ́ nìyẹn àyẹ́ ti ìyẹn gan rí pé ọmọ yẹn wò lágbájá ìyẹn dára yẹn wò lágbájá rí pé dára yẹn nǹkan tó máa ń ṣe ni kò tọ́ lójú àmọ́ ṣé bẹ́ẹ̀ náà ni lérí fóònù tó dé ìyàbọ̀ náà lẹ́yìn débi wípé òun ò tiẹ̀ wá láṣìírí kankan lọ́wọ́ dára rí pé dára máa ṣùọ̀ ju ìyàbọ̀ lọ rí pé gbé yẹn kàn sọ pé ó wà lè pààyàn o tún sọ títí oníwọ̀njọ òun àti ìyá ẹ̀ jọ pé ọkọ kan fẹ́ kí ló bí ẹ́ kí ló dá sí. ìyẹn ni bó ṣe ń tà bòròbòrò ní indọ́sì tó wà yẹn gan àti káwọn èèyàn wà very careful pẹ̀lú ẹ̀. ìyẹn òun ò gbúdọ̀ ṣe nǹkan àṣírí lójú ìyẹn. tó ló ń sọ pé òun rí kọ́ọ̀dù bàbá tí ìyá ẹ̀ sábọ̀dù bá fẹ́ ìwọlé ìtẹ́ ìdí ẹ̀ sí wọn ẹ tún súnmọ́ àti gbé gbogbo lẹ́bù bẹ́ẹ̀. dẹ̀ kí lé ẹbọ tó ṣẹlẹ̀ ní tó yà mí lẹ́nu wípé ìwọ òun wà ní òhò ìwọ ló kó bọ́ra sí òhò ìwọ ló kọ́kọ́ gbẹ́nu sí microphone wọn ò rìkọ́ọ̀dù ẹ ọ̀rẹ́ ò rìkọ́ọ̀dù ẹ ìgbà tó wá fún ọ̀rẹ́ ní atax wípé kó lọ ṣe dọ́gí tí ìyẹn wá lọ ṣe kí ló dé tó fi rìkọ́ọ̀dù obìnrin ọmọ rẹ̀. mo kù ẹ tún jẹ́ kí n sọ fún yín kẹ́lẹ̀ bá mọ̀ pé ọmọ yẹn ó perfect dáadáa ṣé ẹ rí ṣé mo pé kọ́lá alákọ̀ọ́kọ́ sọ wípé wọ́n tún lọ ọ̀rẹ́ kan tó ń jẹ́ Mariam wọn ò parọ́ ṣé ẹ rí nígbà kan òun àti Mariam yẹn wọ́n sọ wọ́n ń rìn kiri ní mòwe yẹn ni wọ́n ní Mariam yẹn náà bó ṣe gbé wọn fún ọkùnrin náà nìyẹn ìyẹn Mariam yẹn òun àti Mariam yẹn sìn nígbà tí Mariam yẹn bímọ ó lọ sọ fún ọkọ Mariam yẹn wípé ọkọ Mariam yẹn kọ́ ló bí ọmọ ní Ìyábọ̀ tí mò ń sọ fún ìkẹ́lẹ̀ bá mọ̀ pé ó jẹ́ spirit dára torí pé ó mọ ẹjọ́ rò. tó bá yẹ pé lọ sọ fún ọkọ Mariam pé ọkọ Mariam kọ́ ló rọ kò tí fẹ́ káwọn ọ̀rẹ́ ẹ̀ tó ń ṣiṣẹ́ aṣẹ́wó kò tí fẹ́ kí wọ́n ní kálukú settle down nìyẹn. òun ló mú kọ́ ló lọ́mọ kó mú àlè ní bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣẹ́rọ̀wọ̀n àti dára yìí ẹ má dá sọ̀rọ̀ wọn ìjà wọn ò ṣe dá sí o wọ́n parí ẹ̀ torí dára mọ̀ wípé Ìyábọ̀ mọ àwọn ọkùnrin tó fi yé yín mà wọn ò ṣẹ̀ṣẹ̀ máa gbàgbà wọn alákọ̀ọ́kọ́ kọ́ nínú ìyàwó àmọ́ wọn dáadáa wọ́n parí ẹ̀ ṣẹ́rí dára kò lẹ́mìí ṣẹ́rí gbogbo nǹkan tí Ìyábọ̀ ṣe fún yẹn akọ́gbọ́n máa rọ́dún kan sí wọ́n parí ẹ̀ láàrin ara wọn wọ́n tún bẹ̀rẹ̀ sí ní máa jáde. ọmọ ilé pọ̀ ni wọ́n tútù gò wọn fọ̀. bẹ́ẹ̀ ni màmá ẹ má dá sọ̀rọ̀ wọn ẹ kò bá wọn wí ni ṣẹ́rí bó ṣe jẹ́ pé gbogbo ń tẹ́ ẹ sọ ẹ̀yìn tí wọn ló wà láwọn ọmọ òṣì yẹn ìyẹn ò wípé kí wọ́n má tún ṣe torí pé dandandandan mary gold fẹ́ sí lọ́ọ̀dù ní lọ́ọ̀sì kò ṣẹ̀ṣẹ̀ máa pín fún wọn. nítorí méjì nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn ni pé ṣé bẹ́ẹ̀ náà ni mo tiẹ̀ wá nínú kankan tó bẹ́ẹ̀ sùn ni nígbà tó ṣàtọ̀ wípé òun ló kó bẹ́ẹ̀ ọ̀rẹ́ mẹ́ta papọ̀ ìwọ náà sọ sí tiẹ̀ ẹni wípé dára yẹn ẹni tó yẹn ó láṣìírí ẹni tó kò sọ ọ̀rọ̀ sí mary gold. kò tún àṣírí mary gold kankan ẹ̀gbọ́n mary gold ẹ̀ lẹ́ máa ṣe kó máa gbé kóyẹ́pọ̀ ló ń lo dára kí dára má wà ní kó má ní àṣírí tiẹ̀ lọ́wọ́ ẹ ṣe gan mà. nígbà táwọn màmá ẹ sábà bí ṣe program tèmi gbogbo ọ̀rọ̀ yẹn láàárọ̀ nígbà tí mo dé láti bí ṣe nǹkan tèmi rí sí ọ̀rọ̀ yẹn ni pé ṣé ẹ rí mary òun smart òun mọ bó ṣe ń lọ lẹ́yìn láti lọ dún okú ẹ̀ bó ṣe ń ṣe pàárọ̀ ẹ̀ ó bọ̀ táwọn ìgbà tó wọn bá lọ ṣe pàárọ̀ ẹ̀ kò ní jẹ́ kí àwọn dára kó mọ̀ tó ti yẹ yín mà ìgbà tó bá máa lọ bí àwọn dára fún ọkùnrin òun wá lè má ṣe nígbà yẹn á padà lọ lẹ́yìn torí tí ò bá ń ṣe bẹ́ẹ̀ ni ìwọ àti bàbá tí ẹ̀ mọ́ra rí ẹ̀ kì í sọ̀rọ̀ ó ti ẹ̀ máa ń ra location ó jẹ́ mọ́ pé ọmọ dáadáa lọmọ ló máa ra oúnjẹ wá ó wá tì ẹ́ wípé òun fẹ́ wá ṣe interview òun wọ́n dà délé ẹ ti yá bọ́ sí kìsì ẹ ti fọwọ́ ní ATM kọ́ lọ ra ọtí wá tí bàbá tí àti mary ò bá máa sọ̀rọ̀ tẹ́lẹ̀ kò lè ní ẹ́pọ́tì láti pe bàbá tí lọ́wọ́ kan kẹ̀dẹ̀ gbé pọ̀lú ẹ̀. wọ́n sọ pé àwọn ń sọ̀rọ̀ ṣùgbọ́n kò sọ̀rọ̀ fífẹ́ ń bẹ̀. ẹ jẹ́ ká tún gbẹ lòmíì láyè ẹ jẹ́ ká gbẹ lòmíì láyè ìyá wa ẹ jẹ́ ká tún gbẹ lòmíì láyè ẹ ṣe ẹ jẹ́ ká gbẹ lòmíì láyè hello ẹ jẹ́ ká gbẹ lòmíì láyè ẹ jẹ́ ká gbẹ lòmíì láyè hello ma God bless you ìyá mi ó gbẹnu tán o ètò ní ẹ ṣe wà. níwájú láti ọgbà tí ẹnìkan náà tó pò tẹ̀dánù mo comment mo ní that daughter of a girl she's evil ó kọ̀ dùn mí fún àánú làǹdẹ̀ ṣe ní ó dẹ̀ mọ̀ pé ọlọ́run á dá sí i àánú ẹ̀ ṣe ní gangan gẹ́gẹ́ bí abiyamọ
ó dùn mí For gan real. ìfà pé làǹdẹ̀ ó lè fọ́ sí irú ọwọ́ èèyàn bẹ́ẹ̀ yẹn ó dùn mí púpọ̀ ṣùgbọ́n ṣe rí that girl Dara yẹn Hey, Adédoyin. Dara. ìyàwó làǹdẹ̀ náà ọmọkọ́mọ ni ìyẹn ìyàwó làǹdẹ̀ nígbà tó ríyàn nígbà tẹ̀ ń lọ gẹ́gẹ́ bí ẹjọ́ tí wọ́n rò lọ́dọ̀ ọmọ mi ẹ sábọ̀ lánàá tèmi gbọ́ torí mo gbọ́ program yẹn lánàá ẹni Dara yẹn Ìyábọ̀ tó ń pè ní Ìyábọ̀ yẹn ló bọ́ṣọ sílẹ̀ ìgbà tẹ́ ẹ̀dẹ̀ ń lọ ó sọ pé kó n fẹ́ lọ invite baba t fún program ní kó wá bò ń ṣe MC and you have seen another thing gẹ́gẹ́ bí obìnrin rere kí ló yẹ kó ṣe mà ṣé bó yẹ kó ọ̀tà fún ta. Pé kí la gbá kí ló gbé wa dé bí iṣẹ́ nǹkan tó ń ta wá ṣe bí leléyìí. Kí ló gbé wa dé bí God bless you ma. That is what I'm just thinking pé irú àwọn obìnrin wo ló dójú ti àwọn obìnrin báyìí kí ló wá dé sí Sàtánì ìdáta yéyìí. Ọlọ́run kó gbà ó kà mí àmúlẹ̀ ẹ̀rọ olè ọlọ́run tó ń ra ilẹ̀ ẹ̀yìn ọmọ wọ̀nyí. Kí ló lẹ fẹ́ ba ayé ìjẹ́jẹ́ kí lẹ fẹ́ bẹ̀rù Ọlọ́run. Òun lọ́ọ̀bì kan sọ ìfọ́pọ̀ ó lọ́ọ̀bẹ̀ rí. Ó dẹ̀ sọ fún ẹ kí ṣe pé bóyá boyfriend yẹ kí ṣe bóyá máa ń sọ káṣẹ̀ ní boyfriend yẹ èèyàn tó ní ìsìnkú àgbà lójú ọ̀rẹ́ ló dẹ̀ ti máa bọ́ ọkọ ẹ máa gbọ́ ṣé ọkùnrin tó jẹ́ boyfriend èèyàn gan téèyàn ti ń fẹ́ tẹ́tijọ́ ń sọ̀rọ̀ tẹ́tijọ́ mọ̀ wá ara yín gan wàá wá lọ sílé gan ò ní lè bọ́rọ̀ abáyé lójú ẹ̀ yòówù wàá máa paná ò ní lọ ní ẹ̀gbọ́n lọ́sàn-án àwọn ọmọ ṣé wọn ò lójú kò sí tìjú mọ́. Ní ọkùnrin tó sọ pé kò mọ orí ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣe kí ní ìwọ ìyàwó ilé ó dẹ̀ wá nẹ́kẹ́tẹ́ ògbé bàjẹ́ pé ojú mi ò ní rí bi kò dẹ̀ máa lọ́nu ẹ̀ ní obìnrin rere ó wá dúró síbẹ̀ títí tẹ̀ sí ń ṣe dance and dance tàbí kí náà ń ṣe nǹkan náà ṣe dance and dance. Truth and dare. Truth and dare. Wọ́n wá fúnra wọn ní táàkì wọ́n wá ń fi géèmù wọ́n fi gba pátá ń di ara wọn. Ní obìnrin tí a fẹ́ sọ ní ayé. Olóṣó gan gbowó a lè fẹ́ gba 20,000 àbí 50,000 géèmù lásán. Àánú bàbá tí ìbọn ṣe ní bàbá tí ìbọn kò kó rẹ̀ ní ìjánu tó nítoríta tó dé ẹ̀ ó ṣòro bí ẹ̀ ṣùgbọ́n ọkùnrin tó ní discipline self discipline nígbà tó tẹ̀ sí kọ́kọ́ bóra sílẹ̀ ló ti máa rò pé ní déètì jẹ́. Bọ̀ wọ́n sọ pé bàbá tí ìbọn sọ pé kí ni gbogbo eléyìí ná kí ni. Wá máa lọ I'm not saying for this. Wọ́n tó ti mọ̀ tó discipline rẹ̀ tó fẹ́ kẹ́ni ìbọ̀dì wá síbẹ̀ pápá àwọn tẹ̀lifíṣọ́ ń ṣe tẹ̀wà ní dọ́sì ẹtìmọ́ tẹ̀ ń pera yín rọ lábẹ́lẹ̀. Àmọ́ pé àdé. Ó dẹ̀ gbà tọ́jà ti bọ́ ara sílẹ̀ tó ti bọ́ nígbà tó ti bọ́ ara sílẹ̀ ẹ̀kọ́ ló ti yẹ kí bàbá sí kó ti sọ pé Ọlọ́run máa jẹ. Wọ́ṣọ ó bọ́ra bọ́ra alẹ̀ bọ́ pátá bọ́ bra ní ọkùnrin. Kí ló wà lérò ọ̀kan ẹ̀? Kí ló fẹ́ ṣe tó fi bọ́ra sí ò nílẹ̀ ẹni tí kì í ṣọkọ ẹ̀ tí kì í ṣe boyfriend ẹ̀ tí ò dé ìṣẹ̀ rí. Ìwọ náà tó dẹ̀ dé ti obìnrin bọ́ra sí ò béèrè pé kí ló ń ṣẹlẹ̀ sí láì ṣe kó jáde. Wọ́ṣọ kí ló ń ṣe wọ́ṣọ. Àtàwọn méjèèjì iṣẹ́ ìwé dẹ́mu. Then ibùdó nǹkan tó jẹ́ pé ìwà àtọ̀rẹ́ ẹ̀jọ́ lọ bìkan. Ọ̀rẹ́ ò sọ pé lè boyfriend làwọn lọ ó débẹ̀ tọ́rẹ́ ẹ̀bọ rẹ̀ sí o ìwọ tó jọ rẹ̀ kí lè tó sọ kí ló fa gbóná sí wọ́ṣọ náà báwo ló ṣe ń ṣe báyìí ká ní mo ṣe ń sọ pé wọ́ṣọ báwo ló ṣe ṣe báyìí wọ́ṣọ náà àmì ò láìkẹ̀ wọ́n á dìde tàwa ṣe ń bì nìyẹn. Ó ṣe yẹn òwò náà jókòó sí ẹ̀ dákẹ́ fi ṣe dámàdámà àbí kílẹ̀ náà ń ṣe. Trust and dare. Níbẹ̀ ru Ọlọ́run ni ò dáa tó àwọn tó bá ìwà nínú ìwà bẹ́ẹ̀ yẹn kan jáwọ́ kò dé lè tá à ń gbọ́ lórí social media ó dùnà púpọ̀ ó yẹ ká máa rí ẹ̀kọ́ kọ́ ni ẹ ṣe máa dára fún yín ma ẹ ṣe God bless you ma amen ma God bless you ma. Ṣé rí àwọn kankan wà tá a bá ń gbọ́ pé ó ń ṣẹlẹ̀ tàbí tá a bá ń wò nínú fíìmù kí ló bá fi ń ṣe fíìmù báyìí a máa sọ pé ẹ má dáhùn oní tó ń ṣe fíìmù yẹn ló ń jàre kàrámọ̀ wọn ti pọ̀ jù nǹkan tí ò real ni wọ́n máa ń sọ pé ó ń real for real kí ló ilé ìṣẹ̀lẹ̀ for real. Ìyẹn ni wípé ẹ̀yin tí ẹ jẹ́ ọkùnrin ẹ gbọ́dọ̀ wà very very careful. Yorùbá ní ikú tó ń pa ojúgbà ẹni òwe ńlá ló ń pa fún ni. Àwọn ọmọ wọ́n máa ń pẹ́ àwọn ọmọ ìrọ̀lẹ́ ayé gangan tí wọ́n sọ lélẹ́yìí. Ṣé ẹ mọ̀ wípé arábìnrin yìí ó ti sọ wípé n tó ń dùn òun ni pé Dara ó ti ní Dara sínú. Ó lè jẹ́ bí tó ti ń gbéra wọn káàkiri yẹn ó ní Dara ó ti gba boyfriend ẹ̀ rí. Ó lòun kọ́kọ́ rí Láǹdẹ̀ yẹn ni pé ó fẹ́ kí Láǹdẹ̀ kẹnu sóun.
òun ló kọ́kọ́ mọ làǹdẹ̀ bóyá òní làǹdẹ̀ kọ́kọ́ bá sọ̀rọ̀ òun ló kọ́kọ́ mọ làǹdẹ̀ yẹn ní mínì àmọ́ bóyá làǹdẹ̀ ti bá Mary gan sùn rí ìyẹn Ìyábọ̀ Mary Gold àmọ́ bí ó ti bá sùn rí òun ló kọ́kọ́ mọ làǹdẹ̀ kó tó rí pé Dara gborí wọlé kí lẹjọ́ papọ̀ tó di wípé wọ́n gba boyfriend ẹ̀ ó gba boyfriend ẹ̀ nígbà yẹn ìyẹn ni pé bẹ́ẹ̀ tí ránṣẹ́ lọ ṣe náà rí tó múra yín débẹ̀ eventually bóyá yẹn fall in love pẹ̀lú ẹ̀ ó tún wá di pé ìwọ ló kọ́ mọ́ làǹdẹ̀ ìgbà tẹ́ ẹ mọ́ làǹdẹ̀ àmọ́ bóyá game báyìí ni wọ́n gbé dọ́dọ̀ làǹdẹ̀ àmọ́ náà ó sọ̀rọ̀ kan wọ́n ní sáwọn ìyàwó lè máa ń ṣe gba àwọn míì tó bá láìkẹ̀ ìyẹn ni pé rádaràdà ti pọ̀ jù nínú ayé rádaràdà ó pọ̀ jù nínú ayé kí àwọn ọmọ wa àwọn tó jábúrò wa tó yẹ ká máa rí wọn láàrin dunnú kí ni wá máa dùn káwa máa gbọ́ bí wọ́n ṣe rádaràdà nínú ayé. Kí ni ó gbà tó sọ fún ọ̀rẹ́ pé jẹ́ ká jọ débì kan ṣé jẹ́ ká jọ débì kan yẹn kí ló máa fà tó ọ̀rẹ́ máa sọ fún ọ̀rẹ́ pé jẹ́ ká jọ débì kan tí wọ́n bá ní ìdówó tí wọ́n broke má wọlé jásá ìjọ débì kan wọ́n máa yọ ń sìn. Ohun tó mú kí ìyàwó làǹdẹ̀ kó má sọ wípé báwo ló ṣe máa bọ́ra lẹ̀ yàgbà ló ṣe báyìí náà àmì láìkẹ́ níwájú ọkùnrin ọlọ́kùnrin bọ́ wọ́ṣọ́ náà ìyẹn ni wípé wọ́n ti ń ṣerú ẹ̀ tipẹ́. Ohun tó mú kí ẹ wá play game yẹn ẹ wá fún ayé tax tó ga definitely ìyàwó làǹdẹ̀ ló máa kọ́kọ́ fún Mary Gold ní tax pé kó lọ gbẹnu sí microphone tí ìyẹn náà lọ gbẹnu sí náà wọ́n jọ plan yẹn ni o ìyẹn fún wọn ló wọ́n ń gbowó mi mo yẹ tó fẹ́ gbà ìgbà tẹ́ drain yẹn tán ló di wípé òkè ìyẹn dẹ̀ ti ní kó lọ ṣe tax pé kó náà kó lọ ṣe kí kó lọ ṣe dọ́gí. Ó mọ̀ pé ìyàwó lé ni mí tí ìbá ṣe pé orí Dara ò pé ìwọ sọ fún ayé pé kó tó bẹ́ẹ̀ sùn wọ́n ti sọ fún làǹdẹ̀ wípé ìyàwó lé ni ẹ́ so ìgbà tó sọ fún làǹdẹ̀ pé ìyàwó lé ni ẹ́ ìgbà tí ọ̀rẹ́ tiẹ̀ wá fún ẹ ní táàsì wípé kí wọ́n lọ kó lọ ṣe ni kó lọ yọ̀dí bọ́ńbọ́ kó lọ yọ̀dí sẹ́yìn so ìwọ òpónú tiẹ̀ ò lè sọ fún ọ̀rẹ́ tiẹ̀ pé nọ́sẹ̀sì òṣìwò ni ẹ ṣọ́ mọ̀ pé ìyàwó lé ni mí ni mo nítorí pé òun náà ṣe ìwọ wá sọ pé ọkọ̀ jókòó lè ṣó ni o ọkọ̀ jókòó lé ojókòó pé kò tiẹ̀ lé náà kí ni ò lé so definitely gbogbo ilé wà ní òhò tó lẹ́ni tó fẹ́ jókòó lè ṣó ẹ̀ ó gbé dúró báyìí fún ẹni kó jókòó lé ìwọ tó fẹ́ lọ jókòó lè ṣó ìwọ náà bọ́ pátẹ́ ó dẹ̀ sọ pé ìyàwó lé ni ẹ́ ó dẹ̀ sọ pé ó sọ fún pé ìyàwó lé ni ẹ́ ṣé ó dẹ̀ fi pé àwa táwa lórí social media adapt ni ó fi ẹ fi pé òpònú bíi ti yín làwa tá a máa gbọ́ yín ni kó tó di pé ìyẹn wá dé bóyá kò mọ nǹkan tó ń pè ní dọ́gí ni o ìyẹn ọkọ̀ aṣọ pé tí bẹ́ẹ̀ ṣe bàbá tí ò mọ tó ń pè ní dọ́gí kí ètò wá lahùn pé lóòótọ́ làwọn ṣe ẹjọ́ ṣọmọlúàbí o tó bá ṣẹ̀ṣẹ̀ pé èèyàn mú gbó wá lọ́kùnrin mú gbó ṣe pé gbogbo wọn ló mú gbó kankan náà ni Mary àti Dara torí Dara mú gbó Mary náà mú gbó Dara mọtí Mary náà mọtí ọkùnrin tẹ́ ẹ lọ bá òun kàn lọ ó ní òun máa ń fa gbóńtò òun ò mọ tí mo ṣùgbọ́n méjèèjì ló kún ṣe ti ní ẹ̀yin gan gba dìgírì ju bàbá tí lọ ẹ jọ nítorí ìtọ́ náà báwo ni obìnrin irú obìnrin wo ló ń mu gbó àwọn wo ló kọ nígbó àwọn wo ló gúrùpù wo ló join tó fi ń kọ nígbó mímu ẹ̀yin pé nínú ayé yìí tí obìnrin kan tó bá ti lè bẹ̀rẹ̀ sí ní mu gbó bóyá obìnrin tẹ́lẹ̀ àwọn tó máa sábà mú tó bá jóbìnrin bí àwọn ọmọ ó sá ńlé àwọn ọmọ tó sá kúrò ńlé àwọn tí ò níran tí wọn ò réyàn tọ́ wọn àwọn àkọ́ ọ̀gbà àkókò òbí sọ̀tẹ́ rádaràdà irú àwọn ọmọ yẹn òun láyé máa sẹ́ pé a máa rí gẹ̀yìn àwọn ọmọ yìí kì í mú gbó torí ẹ rí wípé ní ojú àwa éèjì kan bí téèyàn bá sọ̀rọ̀ gbó ìyá rẹ̀ wípé ìgbó ìgbó bíi pé èèyàn ti dẹ́ṣẹ̀ tó pọ̀ jù láyé ìgbókẹ ẹ wo fídíò kan tá a rí ìyàwó làǹdẹ̀ yẹn ní ọdún tó mẹ́fà gbó bí iye ni ọmọ kẹ́lì fún kẹ́lì lẹ́dọ̀ tó mẹ́fà gbó burúkú bí iye ni tó mẹ́fà gbó tó mẹ́ranjú kẹ̀ tó mẹ́fà gbó tí gbogbo èéfín mi yọ nímú obìnrin ó ní Mary náà ó lọ smoke fẹ́rí ẹ wo
wọ́n jọ ríra wọn he ni ẹgbẹ́ àwọn oníràrùn làwọn méjèèjì rìkísí ló pa wọ́n pọ̀ tí wọ́n dọ̀rẹ́ tẹ́ bá ń gbà àwọn ọmọ club àwọn ọmọ ayé kò síbi tí wọ́n ti kí yọ̀dí Ọlọ́run ló mọ orú ìdí tó yọ fún Láǹdẹ̀ tí Láǹdẹ̀ tó wọṣẹ́ kíní kan wá rú mi lójú kí ló dé tí Marigold tó fi record then recording tí Marigold ṣe ó jáde sí àwọn fẹ́ máa fi báìbù búra òun kọ́ ló fún Láǹdẹ̀ mẹ́ni tó fún ó lè má fún Láǹdẹ̀ directly o ẹ má gbàgbé pé bàbá tí ì sọ wípé òun ò bá ìyàwó Láǹdẹ̀ sùn ìgbà tó máa yànnà náà ó ní Dára ló ń bá sùn ìwọ Marigold náà fẹ́ máa búra wípé ìwọ kọ́ ló fún Láǹdẹ̀ o lè má fún Láǹdẹ̀ directly o lè fún ẹnìkan kó lọ fún Láǹdẹ̀ nítorí pé n tó fi fóònù ẹ record báwo ló ṣe dánwò Láǹdẹ̀ nǹkan tó fi fóònù ẹ record báwo ló ṣe dánwò Láǹdẹ̀ o lè fẹ́ máa búra fún wa lórí ìkànnì definitely ìwọ náà ló sẹ́ẹ̀tì àárín yẹn hàn ó ṣe kó yẹ pé ọkọ ló fún Láǹdẹ̀ directly bó ṣe dánwò Láǹdẹ̀ ìwọ náà ló mọ̀ bó ṣe débẹ̀ ìwọ náà ló polè wájà ìwọ náà ló polóko kó wá mọ̀ ìwọ Marigold kan náà ìwọ náà ló tún wá ń jẹ́ ká mọ̀ wípé ẹlòmíì tó bárábìnrin sùn ó ní wọ́n lọ́jọ́ 4-5 nínú ilé ọjọ́ tó kọ́kọ́ máa rojọ́ ó ní ọjọ́ kìíní wọ́n ṣe kíní kò tẹ̀lé wọn wá gbé wọn wọ́n ń wọ́ òtẹ́ tí èyí bá ṣe wípé aṣekúpani ọ̀rẹ́ ni ẹ́ torí ó jáde sí orí afẹ́fẹ́ sí ó fẹ́ máa ṣàlàyé kan fún abẹ́ni wípé o ní àwíjàre kankan lẹ́nu. Àròyé TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ ẹ sì máa fọ́lọ́. Òkè la wà téńté.